Hello. Ẹ̀yin èèyàn mi, mo sọ fún wa pé gbogbo bó ṣe ń lọ, á gbé gbogbo ẹ̀ wá fún yín ní ṣísẹ̀ntẹ̀lé. Títí tó bá gbà lọ gbọ́dọ̀ gbà bọ̀. Mo sọ fún wa pé mi ń ṣe iṣẹ́ mi láàbọ̀. Ọlọ́run mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Ná máa ní Hondi's Naomi tó ń wá, tó jẹ́ pé CCTV ti gbé pẹ̀lú tó ń rí Mariam, tó ń rí Tobi, tó ń rí Ashley. Wọ́n ní ṣe ni Mariam, wọ́n ní rúùmù Ashley ṣé ń bẹ̀ kò jìnnà sí, wọ́n ní òun gbọ́ Ṣẹ́ńbẹ̀ àti ti Ṣẹ́ńbà Elizabeth wọ́n wà papọ̀. So kò sí bọ́n ṣe lè discuss pé bọ́n ṣe ń discuss ìyẹn tó gbóhùn Mariam nínú ilé Ashley. Pé nǹkan tóun gbọ́ tó ń sọ ni pé ṣe rí, wọ́n ní fún gan pé bọ̀bọ́ lady that is Elizabeth, wọ́n ní kò tiẹ̀ gbogbo húlẹ̀húlẹ̀. Wọ́n ní ṣe ló sá pé wọ́n á gbọ́ tí Mariam sọ fún kìnní pé báwo làwọn ṣe fẹ́ Hondi's yẹn pé káwọn tètè lọ sí Ìjẹ̀bú Òde náà máa mú lọ. Kán tètè ṣe nǹkan tán ní ṣe pápá pẹ̀lú Hondi's yẹn káwọn lè mú wá padà. Pé kán ṣe jọ́ ọ̀nà fẹ́ lọ, wọ́n náà ti ń plan ẹ̀. Bọ́n ṣe ń sọ, bọ́n ṣe ń ṣe Hondi's yẹn. Meanwhile, ìyanu lọlọ́run, ìyanu ni. Wọ́n ní wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yẹn sí òun ní etí. Ṣé Naomi yẹn ṣe sọ wípé òun ò ní gbọ́rọ̀? A ní yóò kúrò fún Aláàfin ni. Bọ́n ṣe Hondi's yẹn táwọn máa tètè mú lọ káwọn tètè kún padà. Wọ́n ní bí ó dẹ̀ ta sí òun létí. Because ìgbà tí Naomi ń sọ wípé òun wá Hondi's, wọ́n ní báwo ló Hondi's níbo Naomi òun ló mọ̀ bí báwo ló ṣe fẹ́ sọ pé wọ́n wá Hondi's, ta ló tó wọnú room ẹ̀ àbí ta ló tó wọnú ibi tó gbé Hondi's pé òun ò tiẹ̀ bá wọn take care serious. Òun ò tiẹ̀ wá mọ̀ pé kábíyèsí ti lọ fi CCTV lọ wá kíní yìí. Bẹ̀tì tóun gbọ́ tí Mariam àti Ṣadé àbí tí Ashley sọ pé òun ló ta sóhun létí pé kó má jẹ́ pé àwọn pípù iná mú Hondi's Naomi o. Wọ́n ní bó ṣe wá sọ pé ẹ̀yin ará bíbà ẹ̀ à ń gbọ́ wọ́n ń gbọ́ Hondi's, wọ́n ń ṣe gba wọ́n ń ṣà o. Ṣé pé ẹ̀yin lẹ mú Hondi's kẹ́ tètè dá Hondi's padà? Wọ́n ní ṣe náà chalk. Bí Ashley àti Mariam wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún Elizabeth pé kí n tiẹ̀ èwo ni Hondi's no Hondi's kí ló gbọ́ tó ń sọ. Ó ní mo gbọ́ gbà tí Naomi pariwo pé wọ́n wá Hondi's. Tó wá pé òun gbọ́ Hondi's lọ́rọ̀ yín o, tó wá pé ẹ̀yin lè gbé kẹ́ tètè mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òun gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ o. Kábíyèsí máa gbọ́. Ó ní wọ́n bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Elizabeth nìyẹn o. Allegedly nǹkan tá gbọ́. Ó ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Elizabeth pé Elizabeth má tiẹ̀ jẹ́ kí kábíyèsí gbọ́ nǹkan yìí. Ṣé bí Naomi ṣe take over gbogbo nǹkan ní ààfin, ṣé dídùn inú ẹ̀ ni àbí bí gbogbo àṣẹ máa wò nìyẹn? Ṣé torí ẹ̀ la ṣe ń gbé ìgbésẹ̀ o? Torí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ o. Ìwọ wá ló fẹ́ lọ sọ fún kábíyèsí láì ṣe pé bóyá amúkun mẹ́kan ni ẹ́. A fẹ́ lé obìnrin yìí pátápátá kúrò láàfin àti ẹ̀fẹ́ kó tiẹ̀ wá sáàfin. Má lọ sọ fún kábíyèsí, tó bá lọ sọ fún ó ti ṣe rẹ̀. Wọ́n ní wọ́n kìlọ̀ fún un. Wọ́n á sọ pé no problem pé òun ò ní sọ. Ó lóun ò ní sọ kí ni. Ó náà rò pé bóyá wọ́n rò pé wọ́n bẹ̀ òun, wọ́n ti rí àgọ̀ tán bẹ̀ tó fẹ́ bá wọn cooperate. Cooperation tó jẹ́ pé òun ò bá wọn cooperate láti ilẹ̀ láti ṣe jàǹbá fún Naomi. Tóun ti gbọ́rọ̀ pé wọ́n wá Hondi's, òun dẹ̀ ti gbọ́ tán sọ pé Hondi's wọ́n fẹ́ lọ sí Ìjẹ̀bú.
láyé kábíyèsí gbọ́dọ̀ gbọ́. Wọ́n ní kíákíá ó ṣe sneaker ó ti lọ sọ fún kábíyèsí. Kábíyèsí nǹkan tí ẹ̀ ń wá Naomi òun gbọ́rọ̀ Hundis wà ní ọ̀dọ̀ Mariam wá sọ́dọ̀ Ashley, wọ́n sọ̀rọ̀ Hundis, wọ́n sọ pé wọ́n fẹ́ lọ sí Ìjẹ̀bú Òde, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwọn pé kó má lọ yẹ pé àwọn pípù yìí wọ́n ti fẹ́ kí kábíyèsí tètè gbé ìgbésẹ̀ kó tó gbé ìgbésẹ̀ láti lọ ṣe nǹkan tó ní ṣe, kó má lọ wà too late. Torí ẹ̀ ló ń ṣe ní kò ń sáré wá fún kábíyèsí. Ó lóun dẹ̀ wá ṣẹnu mọ́ òun ṣẹnu mẹ́. Ó ní meanwhile pé kábíyèsí kó tètè ṣe nǹkan sí, kó tètè wá nǹkan ṣe sí. Wọn ò gbọ́dọ̀ gbé kinní kúrò láàfin, wọn ò gbọ́dọ̀ gbé Hundis kúrò láàfin débi wọ́n fẹ́ lọ sí Ìjẹ̀bú Òde. Bó báyìí wọ́n ní kóun máa sọ pé òun ò lè ṣe kóun máa sọ. Wọ́n ní bó ṣe wá ṣe bẹ́ẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ òun ti sọ pé no problem. Thank God kábíyèsí ni wọ́n ti pé CCTV tiẹ̀ ti ka, ó ti ká àwọn méjèèjì, ó ti ká wọn. Ó dàbí pé wọn ò tí ì sọ fún tẹ́lẹ̀, wọn ò tí ì sọ fún wọn. CCTV already ti ká wọn. Wọ́n ní Elizabeth ó ṣe eré pé má wọrí. Bí kábíyèsí fẹ́ gbé ìgbésẹ̀ o nísìnyí Ọlọ́run ló yé, bí kábíyèsí ò ní gbé ìgbésẹ̀ o Ọlọ́run ló yé. Torí ọ̀rọ̀ yìí nǹkan tó bá máa gbà ní kí kábíyèsí yá tètè bẹ̀rẹ̀ sí ní fún ẹni tán. Àwọn tó fẹ́ tún ná tẹ́lẹ̀ tán lọ fi epo para, òun lọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ wọn yìí wà ní kúlà tó ń dúró dè wọ́n. Ṣé bẹ́ẹ̀ náà ni? Torí mo ti ń wo gbogbo ìfẹ́ǹtì tí kábíyèsí ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta tó dé láti ibi tó ti lọ ṣe prayer. Lady yìí ni mò ń rí. Kí ni Tèmítọ́pẹ́ òun àti kábíyèsí ni mò ń rí ní gbogbo event àti Ashley. Torí mo rí bóyá ti tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ tó dàbí pé Mariam lẹ́nu ọjọ́ mélòó yìí Mariam tiẹ̀ tó ẹni tó lè súnmọ́ kábíyèsí. Torí gbogbo ọ̀rọ̀ wọn wà nù kúlà, ọ̀rọ̀ wọn probation náà wà. Bí mo ṣe ń wò ó probation ló wà. Lágbára Kristi Ọlọ́run kó dìde nú àná kó sún àrà ńlá ní kọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní sán kí àfihàn kó rójú kó ráyè. Ní ẹlẹ́ẹ̀kejì tí Naomi ti padà wáyé lágbára Kristi kò sẹ́ni tó lè lé ọmọ yẹn kúrò ní ìdí ẹrù àbí kó lè kúrò ní ibi ìsinmi. Kí ni Naomi fẹ́ máa ṣe ní Àkúrẹ́ tí kábíyèsí tó bá wá nǹkan ṣe sí? Ayé á gbọ́ o, ayé á sọ̀rọ̀. Mo mọ̀ pé kábíyèsí òun ó mọ nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni, torí ọ̀rọ̀ wọn bó tiẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé wọ́n ń parọ́, ṣe bẹ́ẹ̀ sọ pé wọ́n ti kúrò láàfin, ṣe bẹ́ẹ̀ sọ pé wọ́n ti ṣe gbá, ṣe bẹ́ẹ̀ sọ pé wọ́n mọ̀. Ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ bọ̀, ẹ jẹ́ ká máa wòye, ẹ má jà kánjú. Ṣé Ọlọ́run wa yìí, Ọlọ́run mọ̀ pé Ọlọ́run wa kò ń ṣiṣẹ́ ní ààbọ̀, aláṣetán, aláṣepé, aláṣeyanjú lọ́lọ́run wa tó jẹ́ pé inú wa máa dùn nígbà tí ọ̀rọ̀ náà bá níyànjú tán. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, mo ní kí n gbé wá fún yín torí solution máa wà. Ẹ jẹ́ ká dúpẹ́ pé wọ́n rí Hundis, ẹ jẹ́ ká dúpẹ́ pé a rí ibi tí a ti rí bó ṣe fẹ́ gbà. Ṣé mo pé ibi tí wọ́n fojú sínsìn ọ̀nà gbàbẹ̀ wọ́n, Ọlọ́run ti ṣe gidi náà wọn. Iwájú wọn ò lè ṣe é lọ, èèyàn ò ní ṣe padà. A ní ká máa dúpẹ́ pé Ọlọ́run Naomi ó wà láàyè, kì í ṣe Ọlọ́run òkú ló ń sìn. Ṣé rí kán tó sọ àṣírí ti tú, kí wọ́n tó gbé ìgbésẹ̀ Ọlọ́run ti pa wọ́n, ó ti gbé gidi náà wọn. Kí là ń sọ? Ṣé mo pé kò síbi tó ń gbé gbà tó sọ sí ìdí láyé? Hallelujah Ọlọ́run mi. Ọlọ́run mi tó ń gbéni níjà kẹ́rù òbò níjà. Kábíyèsí irú Ọlọ́run wo lèdè yìí? Ọlọ́run wa dúró gbọ̀n lọ́dọ̀ àwọn tó ń porúkọ ẹ̀ láàárọ̀ lọ́sàn-án tó fòun nìkan ṣe ìgbẹ́kẹ̀lé. Olúwa ẹ ṣeun.
ẹ̀yin èèyàn wa ẹ má mikàn, ẹ kú tẹ́tí gbọ́, ẹ kú fojú sọ́nà, ẹ jẹ́ ká máa gbàdúrà. Ẹ rí i pé ayọ̀ àti inú dídùn la máa rí nínú gbogbo story tá à ń fún yín, tá à ń sọ fún yín. Allegedly ni o, kì í ṣe pé bóyá sọ̀rọ̀ ń ṣẹlẹ̀, tí ò bá ṣẹlẹ̀ a ní lè rí gbọ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ là ń sọ fún wa. Ẹ má jẹ́ ká lose hope pé bóyá àwọn blogger wọn ń parọ́. À ń parọ́, tá a bá rí à ní sọ. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe. Gbogbo òótọ́ tó ń jẹyọ nínú ọ̀rọ̀ ilé kábíyèsí lágbára rẹ̀ a máa fi fún yín. Gbogbo àṣírí ibi tó wà ńbẹ̀ Ọlọ́run ó máa bá a bàjẹ́. Ó máa tú àṣírí yẹn, Ọlọ́run máa tú fún wa. A máa gbé wá sí etí ìgbọ́ yín. Mo mọ̀ pé àwa la máa succeed. Naomi, nǹkan kan ò ní ṣe o. Ayọ̀ ṣẹ́gun ni gbogbo wa máa yọ̀. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.